Africa Content TV. By order of leadership, Deputy Speaker Lagos State, Incoming Senator, ní Lagos Central Mukia City. Abdulhakimi, ọmọ adájọ́ àgbà, Head of Service ní Lagos State. Mo máa kí ẹ jọjọ. Global distinguished member, Federal House of Representatives, distinguished member, Lagos State House of Assembly, Honorable Commissioner Tumbendi, alága ìjọba ìbílẹ̀, Local Government Chairman, látòrí olórí, ọ̀gá pátápátá, Global Conference 57. Wọ́n tún jẹ́ òní current ìjọba ọgbọ̀n alága pátápátá throughout Nigeria. Àyìnbé wá sí ìhùmọ̀ kí ẹ jọjọ. Gbogbo yín ẹ kú wá dúró tí mo kí yín. Mo wá padà lọ sórí leader ẹgbẹ́ wa. Àyìnlá Adémi mo kí yín. Ọmọlájà Bámi Àyìnlá Cardinal Ọdúnbàkú òun ọmọ níṣẹ́ fàyàtì. Atọ́fiṣẹ́ ọkùnrin atukú oríire tuntun ẹ̀mẹ́fà mo máa kí ẹ bá mi. Gbogbo GSC mẹ́mbà tó ń bẹ níkàlẹ̀ Ìṣọ̀lá Musiliu mi ọba ní kò rọ ọ̀rẹ́ mi. Ọmọ olúwo ńlá ọ̀rọ̀ mọ́ èjìká ọmọ apá fẹ́yẹjẹ ọkà kọkẹ mọ́rù wàtú Ọlátúndé Ìṣọ̀lá Musiliu àwọn tèmi ànídé mọ́pọ̀ ọlọ́run arábá ń bí. Mo kí gbogbo àjọ àwọn ìyàwó distinguished member tó ń bẹ ń bí. Ẹ kú wá dúró tí mo kí yín. Mo ti dárúkọ Honorable Commissioner. Mo kí ẹ tó kẹ́ mi bẹ́ǹsì. Ìkọ̀dọ̀ ọ̀dà mọ́ orí ọmọ ẹ̀lùkù mẹ́dẹ́mẹ́dẹ́. Mo kí gbogbo ṣàkọ̀tún lọ́sí ṣàkọ̀tún lọ́tún gbogbo yín mo kí ẹ kú ẹ̀dùwọ́tì torí àyà ọbaṣẹ́bù kan lá ọmọlẹ́jọ́ bí èní Àyìndé wá sí ìhùwà tó pẹ́pọ́ lọ́hùn ọba gbogbo royal pioneer truth and love ẹ kú kàálẹ̀ Àyìndé. Àwa lónìí kọ́ èmi látòrí olórí ẹgbẹ́ Akànnì Mira Saki Lamex mo kí ẹ jùlọ pé ọ̀rẹ́ ẹgbẹ́ wa. Mo kí ẹ fẹ́ lólú èjìrà ọmọ méjì. Gbogbo yín ẹ kú wá dúró tì Ọbaṣá ní dúpẹ́ wíníwíní lójú orogún èjì wọ̀nà lójú ìyá ẹ̀ ọkàn bàbí
èjì ló wọlé tọ̀ mí o. Òpó àpọ̀ ẹ̀ bá mi. Alábíyá kì í ṣíkù ọkọ̀ náà ìmọ̀. Àwọn tèmi Àyìndé mọ́pọ̀ láwọn arábá ń bí. Alábíyá kì í ṣíkù ó ń gbọ́gbọ́ ní o tọ́lọ́wọ́n bá. Ọ̀rọ̀ ayé káàrùn níwọ̀n bá o. A máa jẹ́ o, a máa mú. Ẹlòmíì, bóyá ló rántí pé ọjọ́ kan ló wáyé ayé. Ọjọ́ kan ló máa lọ. Mo ṣì ń gbàdọ̀. Mo kíyakíya. Túndétúndé. Àmọ́ àkíyàrá. Ọkọ sísá tèmi. Funky baby ó kárẹ̀ ayaba. My sister lè Èkìtì. Ìyàwó Ìjẹ̀bú. Ó kí ẹ ṣàdínì. Àwọn tèmi ọmọbọ làwọn àràbà ń bí ọmọ orin. Lord Mayor mọ́ kí ẹ. Ìkòdó àgbà mọ́ orí ọmọ ẹ̀rùkú mẹ́rẹ́. Àpọ̀ ń bí jọjọ mọ́kọ́lá. Mo ti kí gbogbo alága pátápátá. Alága tó ń bẹ ní ìkàlẹ̀. Àdúfà àtàyè. Ayọ̀lá máa wọlé. Mo kí presence. Olú ọmọ ti kó sí. Gbogbo kò ṣọ̀fẹ́ lápapọ̀ pátápátá. Abdulrasaki Àjàlá mọ́ kí ẹ. Mo ti kó lórí alága pátápátá bámbam. National President Algonla àpapọ̀ mo ti kì í síbí. Ààrẹ ti ń jábù tèrú mi àṣìbí ààrẹ. Mo máa kí ẹ àjà o. Àgbà ẹgbẹ́. Ẹ̀yin GSC mẹ́bà mo kí yín. Mo ti kéjì rẹ̀ ọmọ Afọlábí. Àyìndé wá sí ìhù mo ti kí jọjọ. Dr. Adéjàre. Àwọn tèmi Àyìndé mọ́kọ́ làwọn mo kí yín. Dr. Wálé Ahmed. Mo tún kí yín lẹ́ẹ̀kan sí. Mo ti ká papọ̀. Àwọn honorable commissioner tó ń bẹ ń bí. Olówó òpéjọ mi àkànbí. Mo tún kí yín. Àrẹ̀mú Adébáyọ̀ ọmọ Láṣojú. Gbogbo ẹ̀yin alága ẹ̀rí bí. Èèyàn tí bàbá ti dárúkọ Ọbaṣá ó ní kí n kí gbogbo wa jọjọ mọ́kànlá ọ̀hún là ṣeun. Mo kọ́kùnrin mo kóbìnrin mo kó nílé Àyìndé mọ́ká àlejò. Mo kí ẹgbẹ́ nǹkan ọmọdé yìí mi ká. Brother tèmi Àyìndé mọ́kọ́ láwọn Gbénga àdúrà àgbà mo ṣe fẹ́ kó ló máa rí ìrí akárí kókó wájú lókè ọmọ Ọbaṣá. Bí mo ṣe ń kọrin lọ́wọ́. Ní Síkìm ló wọlé wẹ́rẹ́wẹ́rẹ́.
ọmọ náà sọyà Abíọ́dún ìkòdó ọ̀dà mọ́ òòlù ọmọ ẹ̀ lùkù mẹ́rẹ́ mo kọjú owó kọjú owó. Ojú owó mọ̀ kí ẹ ojú owó Bàṣírà mọ̀ kí ẹ ojú owó ọmọ tèmi Àyìndé Bàṣírà ojú owó. Èmi là ń ṣọjọ́ bí Olúbùkọ́lá ayaba pàtàkì wà mọ́ báyìí ìbátú happy 40th. Ọjọ́ ayọ̀ ni wà á máa kà lójoojúmọ́ Bùkọ́lá oníkájọ́ ìbànújẹ́ wọlé Elédùmarè lọ́lá Ọlọ́run ọba wà mọ́ bá ìbá. Mo máa kí ẹ Àyìndé. Mother of you can you. Mo kí bàbá wa o. Alhaji Ọbaṣá. Bàbá wa ni mo dá ṣáínà mi mo kí. Ẹ kú àdúró tì adúpẹ́dúpẹ́. Màmá tó bí Bùkọ́lá abiyamọ gidi wọ́n ti ṣáájú àbí ìyá wa ikú òdìgbọmọ náà lọ́wọ́ ẹ. Lágbọ́dọ̀ lọ́wọ́ ọba ẹ jẹun ọmọ náà pẹ́pẹ́pẹ́pẹ́ títí ọjọ́ ogbó ẹ ti mọjú owó ẹ sì ti mèrè báyìí ìkọ̀kọ̀ òní pẹ̀lú lọ́wọ́ yín o lọ́lẹ̀ Elédùmarè lọ́lá lọ́wọ́ ọba àmì. Manda Abdul Ganil, Manda Abduzat, Manda Sati Rahman, Abdurrahman, Manda Zinati, Manda Ibatulai, Manda Iyad Sulaiman, Manda Ismat, Manda Ramat, Manda Nima. Ikú ìtọ́mọ lọ́wọ́ ẹ̀ àmì o. Lórúkọ gbogbo ilé pátápátá. Gbogbo àṣẹ kí mẹ́mbà o, wọ́n ní kí ẹ. Congratulations, wọ́n rí rẹ̀ Bùkọ́lá. Ẹ má tún wo iṣẹ́ Olúwa o. 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 Iṣẹ́ lọ́lọ́run bá parí. Asán lórí asán, ọkàn ṣoṣo oṣù pápá rí ìràwọ̀. Ẹ má tún wo iṣẹ́ Olúwa o. Bàbá máa wọlé máa rà ó, ọkọ̀ bí sí bèbí.
máa wọlé bísíbísí. Ìràwọ̀ ni o, ayé máa bàjẹ́. Ìràwọ̀ ni o, ayé máa bàjẹ́. Aládìrẹ́ ilé ọmọ bọ́lá òbí o, ẹni àbí sórí rẹ̀. Ìràwọ̀ ni o, gbogbo wọ́n ṣòwò ẹgbẹ̀rún ọba ní ìṣe ìdí. Ìràwọ̀ ni o, ayé máa bàjẹ́. Aládìrẹ́ ilé ọmọ bàbá ọ̀gbọ́n ọmọ àti sórí rẹ̀. Ìràwọ̀ ni o, ayé máa bàjẹ́. Èèyàn kan bẹ́ẹ̀ ní òun ni mo kọ́ ìyẹn fún, kò ní ìdí kí n dárúkọ ẹ̀, ṣùgbọ́n ọkọ̀ ń ha pàtàkì nínú olórí ilé tó ń ṣe dáadáa o. Ọlọ́run ti di ẹnu ní lánàá, ó dùn ní mú lẹ́nu, kò ní fi ìbànújẹ́ sí lọ́la bó bá wọlé Elédùmarè kó wọ́n náà lọ́wọ́ ọba. Àfiwọ́ àtayá ẹ tọmọtọmọ ní ilé ẹ lágbọ́dọ̀ lọ́wọ́ ọba. Bó bá pọ̀ lọ́wọ́ nígbà kan ṣoṣo, ìgbà 100 Ọlọ́run á dá ẹ lóhùn tó ṣe fẹ́ kó ló máa rí. Iṣẹ́ tó ń bá dá wọlé, iṣẹ́ nínú iṣẹ́ oníṣẹ́. Nínú tí ó fẹ́, kò fẹ́ tí bá ní lágbo, àyìnbó pọ́pọ́ ọ̀làhùn kí máa dárúkọ ẹ̀. Ṣùgbọ́n níjókòó yìí, mo gbà láti wáyé òkùnkùn gbọ́, olúwayé ó ní ìmújì alábá bí. Jọ̀wọ́ súnmọ́ mi. Torí pé ó ṣe fún nílé, ó ṣe fálejò, ó ṣe fọ́kùnrin o, ó ṣe fóbìnrin, ó ṣe fọ́mọdé, ó ṣe fágbà.